pásítọ̀ fi ẹ̀mí ìyá mi ra ẹ̀mí rẹ̀ padà. Wọ́n rí àìsàn tó wà lórí pásítọ̀ yìí, wọ́n fi ẹ̀mí ìyá mi wọ́n fi rọ́pò ẹ̀mí pásítọ̀ yìí ni. Ohun tó ń ṣẹlẹ̀ lónìí yẹn jẹ́ ká sọ o. Pẹ̀lú òtítọ́ àti ìmúlòyè fàdémọ́. Láti ìlú dé agbègbè ká mú ìròyìn dé. Ìrírí TV á ṣiṣẹ́ fún gbogbo ènìyàn. Ẹ káàbọ̀ sórí ìkànnì Ìrírí TV, èmi ni ọmọ yìí olólùfẹ́ yìí Oyíndàmọ́lá ọmọ onílùú Ẹ̀gbá. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo bí tẹ́ bá ti ń wò mí àti gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ mi. Mo gbà á ládùúrà wípé ojú tí ẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tí ẹ fi ń gbọ́ mi ò ní di. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wò mí lórí ìkànnì Ìrírí TV, mo fẹ́ kí ẹ like, kí ẹ share, kí ẹ comment, kí ẹ subscribe, kí ẹ lè máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lórí ìkànnì yìí. Ìtàn tí mo mú wá fún wa lónìí dá lé lórí arábìnrin kan èyí tó jáde tó ṣàlàyé bí pásítọ̀ ṣe fi ẹ̀mí ìyá rẹ̀ fi ra ẹ̀mí ara rẹ̀ padà. Ó yẹ wá nǹkan fìdílé kí ẹ máa bá mi ká lọ nínú ìtàn náà. Mo máa lo ara mi gẹ́gẹ́ bí kárátà bẹ́ẹ̀ ṣe ti mọ̀ sí ìṣe mi kí ìtàn náà lè bá wa yé wa yékéyéké. Ẹ wá nǹkan fìdílé bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kí ẹ máa bá mi ká lọ nínú ìtàn náà. Orúkọ mi ni Àdùfẹ́. Àwa méjì ni ìyá àti bàbá mi bí, bẹ́ẹ̀ sì ni àwọn méjì jọ ń gbé ní ìrẹ́pọ̀. A ò yó ṣùgbọ́n ibi ò pa wá. Ìdílé wa jẹ́ ìdílé aláyọ̀. Ìlú Ìbàdàn ni èmi àti àwọn òbí mi ń gbé. Mo ní ẹ̀gbọ́n ọkùnrin, èmi sì ni last born, èmi ni obìnrin. Ẹ̀gbọ́n mi ọkùnrin ni, orúkọ rẹ̀ sì jẹ́ Olúwaṣèyí. Ó wá tó àkókò kan ní ìgbà kan ní ọdún kan bí ọdún mélòó sẹ́yìn, ẹ̀gbọ́n mi ṣe àìsàn. Àìsàn yìí ó lágbára gan débi pé kò sí gbogbo ibi tí a gbé ẹ̀gbọ́n mi dé. Kódà gbé ẹ̀gbọ́n mi dé ilé ìwòsàn ṣùgbọ́n wọ́n kọ̀ ní ilé ìwòsàn ní ká lọ tẹsẹ̀ lébọ̀. A gbé ẹ̀gbọ́n mi kákàkiri níbi tí a ti wá ń gbé kiri tá ti ń tọ́jú bọ́lé kiri. Ibẹ̀ ni àwọn kan ti ta àwọn òbí mi lólobó wípé ó ní pásítọ̀ kan ní ìlú Ìbàdàn níbẹ̀ pé kí a gbé ẹ̀gbọ́n mi lọ síbẹ̀. Ìgbà tí a lè máa fi gbé ẹ̀gbọ́n mi débẹ̀, Ọlọ́run ti ọwọ́ pásítọ̀ náà ṣiṣẹ́ àmì àti ìyanu. Ẹ̀gbọ́n mi tó yẹ pé kò lè jẹun, kò lè mu, kò lè dá jókòó, kódà tó bá wà lórí ìdùbúlẹ̀ gan ó máa ń kígbe ìrora ni. Ó wá di èèyàn tó yẹ pé ó ti bẹ̀rẹ̀ sí ní gbádùn, ara ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní yá. Ilé ìjọsìn pásítọ̀ yìí ni a gbé ẹ̀gbọ́n mi lọ tí wọ́n dẹ̀ ń ṣe àdúrà fún lọ́pọ̀lọpọ̀. Wọ́n ń ṣiṣẹ́ fún un, wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe fún un. Ọlọ́run dẹ̀ gba ọwọ́ wọn ṣiṣẹ́ àmì àti ìyanu. Ara ẹ̀gbọ́n mi yá dáadáa. Ní ìgbà tí ara ẹ̀gbọ́n mi yá, tí a gbé ẹ̀gbọ́n mi padà lọ sílé, èyí ló wá mú kí àwọn òbí mi kí wọ́n jókòó kí wọ́n jọ sọ̀rọ̀ wípé irú pásítọ̀ tó ṣe ohun àmì àti ohun ìyanu nínú ayé wa wípé kí ni nǹkan tí a lè fi sanjọ́ fún, kí ni nǹkan tí a lè fi san oore, tá lè fi dúpẹ́ oore. Ibẹ̀ ni ìyá mi ti wá mú idea kan wá wípé bóyá ká kú máa lọ sí ilé ìjọsìn tí pásítọ̀ yìí kọ́ tí ó ti ń ṣe olùṣọ́ níbẹ̀, pé bí a ká kú máa lọ jọ́sìn níbẹ̀ kí a darapọ̀ mọ́ wọn kí a máa bá wọn lọ ṣe ìjọsìn wípé bí a láti bẹ̀ àwọn ọmọ máa fi dúpẹ́ oore nítorí pé kò sí nǹkan tí àwọn lè fi san oore tí pásítọ̀ yìí ṣe fún àwọn. Bẹ́ẹ̀ sì ni bàbá mi gbà sí ìyá mi lẹ́nu tí wọ́n sì fi ọwọ́ sí nǹkan tí ìyá mi sọ. Bá ṣe pààrọ̀ ilé ìjọsìn tí à ń lọ nìyẹn o, tí a dèrò ilé ìjọsìn pásítọ̀ yìí. Ní ìgbà tí a dé ilé ìjọsìn pásítọ̀ yìí, nǹkan lọ dáadáa, bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ ìjọsìn pásítọ̀ náà wọ́n pọ̀ gan lóríṣiríṣi. Àdúrà dẹ̀ ń gbà ní ilé ìjọsìn náà. Ṣé wá rí kí n tó tẹ̀síwájú nínú ìtàn yìí, tí ẹ wá rí gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ máa ṣe ojúṣàájú débi pé tí ẹ bá lọ sí ilé ìjọsìn kan tí ẹ bá ti close, ẹ máa kọ́kọ́ dúró sáyìíká, ẹ máa kọ́kọ́ fẹsẹ̀ gbálẹ̀ fẹsẹ̀ rálẹ̀ tó yẹ pé ẹ máa ṣẹ̀ ní ẹ fẹ́ rí pásítọ̀, ẹ máa ṣẹ̀ ní kí wọ́n gbọ́wọ́ lé lórí kí wọ́n ẹ̀ṣẹ̀ máa ní ẹ fẹ́ kí wọ́n ẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ gbogbo kàrámọ̀ lẹ́yìn tí ẹ bá ti parí service. Ẹ̀yin gangan ni ìtàn yìí bá wí. Ó yẹ súnmọ́ mi kẹ́ wá gbọ́ nǹkan tí mo sọ nínú ìtàn náà. So ó wá ní ọjọ́ Sunday kan bí mo ṣe ń sọ lọ nínú ìtàn náà. Lẹ́yìn tí a ṣe tán, bẹ́ẹ̀ ni ìyá mi kàkà pé ká máa lọlé, ìyá mi ò jẹ́ ká lọlé. Bàbá mi tiẹ̀ ti bá ti wọn lọ. Ẹ dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ àwọn obìnrin tí wọ́n bá ti ṣe tán wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́kọ́ máa kíra wọn, ṣẹ̀ṣẹ̀ máa ṣe gbogbo ẹ̀, wọ́n máa yọ̀ mọ́ra, wọ́n máa dì mọ́, wọ́n máa ṣe gbogbo ẹ̀. Bàbá mi ti bá ti wọn lọ ní ọjọ́ tí mò ń sọ yìí. Èmi àti ẹ̀gbọ́n mi àti ìyá mi la wà ní ilé ìjọsìn náà àti àwọn church member kankan kú ti parí ìsìn ní ọjọ́ náà. So bí Sasha ti ń dúró, ìyá mi ṣáà ń dúró, wọ́n kí gbogbo èèyàn, wọ́n tún ṣe àwọn gbálẹ̀, wọ́n ṣe gbogbo ẹ̀. Bí mo sọ fún ìyá mi ni pé ó yá ẹ jẹ́ kí a máa lọlé, a ṣáà ti parí service. Ìyá mi ni pé ká má tí lọ pé àwọn fẹ́ rí pásítọ̀. Mo tún wá rò pé fẹ́ rí pásítọ̀ lórí adúrú gbogbo àdúrà tí a ti gbà. Ìyá mi ni pé àwọn kò tiẹ̀ fẹ́ rí wọn, pé àwọn fẹ́ kí wọn kú iṣẹ́ ni. Ní ìgbà tó ṣáà dúró títí nínú ìjọsìn náà,
tí wọ́n bá ti parí service bẹ́ẹ̀ àwọn members kọ̀ọ̀kan máa lọ rí pastor bí àyè tó bá ní àkànṣe àdúrà àbí tó bá ní omi lọ́dọ̀ àbí tó bá ní òrò àbí tó bá ní nǹkan tí ó fẹ́ gbà lọ́wọ́ àbí tó bá fẹ́ rí wọn personally tí a bá ti parí service bẹ́ẹ̀ òun ní gbogbo wọn máa lọ rí wọn. A ṣáà dúró títí ní ọjọ́ náà. Ìgbà tí a wá dúró tí wọ́n ṣe tán ìyá mi lọ bá sí pásítọ̀ wọ́n dẹ̀ kí wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn kódà wọ́n kúnlẹ̀ síwájú wọn ni wọ́n dúpẹ́ lọ́wọ́ pé àwọn dúpẹ́ oore tí pásítọ̀ ṣe nínú ayé wa bí ó ṣe gbà kí ẹ̀gbọ́n mi kú bí ó ṣe aláwọ̀ ìmọ̀kùnkùn láti jọba nínú ayé wọn ṣáàkì pásítọ̀ lóríṣiríṣi inú pásítọ̀ náà dùn láti bẹ̀ lọ nǹkan ó wá di pé pásítọ̀ àti ìyá mi bẹ̀rẹ̀ sí ní ọ̀rẹ́ wọn bẹ̀rẹ̀ sí ní wọ̀ àwa náà wá di regular wá di permanent member níbẹ̀ débi pé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní notice àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ nítorí pé gbogbo Sunday tí a bá ti close pátápátá òun ni ìyá mi máa ń dúró tó ṣàwọn máa kí igba wọn máa kágbọ́n wọn máa kí àwo àwọn èèyàn ṣáà ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ àwa náà nítorí pé ìyá mi máa ń dọ̀ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ wá dáadáa as member nínú ilé ìjọsìn náà. Ó wá ní ọjọ́ kan ní ìgbà tí a close náà ni bí ìyá mi ṣe máa dúró bọ́n ṣe máa gbálẹ̀ wọ́n máa nu tébù nu gbogbo ẹ̀ clean window ibẹ̀ ṣáà ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní ṣàkíyèsí wípé ìyá mi ní orin pé ìyá mi ní ohùn bẹ́ẹ̀ sì ni tí ìyá mi bá kọrin kódà àfi bí áńgẹ́lì ọ̀run bẹ́ẹ̀ ni ohùn ìyá mi ṣe rí. Nígbà tó ṣàkíyèsí mi ìṣàmọ̀yàn tí ó bá ìyá mi sọ̀rọ̀ pé kí wọ́n darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ akọrin pé ohùn wọn dáa pé pàápàá wọn ò tí ì ní ọ̀gá akọrin ní gbogbo ìgbà tí mo sọ pé kí wọ́n darapọ̀ mọ́ wọn wá lè máa blend àwọn tó kù nínú ẹgbẹ́ akọrin. Ìyá mi ṣàgbà ní ìgbà tí ìyá mi gbà ìyá mi ìgbà tí wọ́n délé wọ́n fi ọ̀rọ̀ náà tó bàbá mi létí bàbá mi dẹ̀ ni kò tí ì yọ ni pé iṣẹ́ Olúwa náà ni pé ara nǹkan tí a máa fi sanre náà ni pé kì í kú ṣe pé a lọ sí church lásán pé at least a tún darapọ̀ mọ́ iṣẹ́ Olúwa láti bá wọn máa polongo ìyìn rere. Lẹ́yìn ìgbà tí bàbá mi gbà kí ìyá mi join ẹgbẹ́ akọrin ìyá mi darapọ̀ mọ́ ẹgbẹ́ akọrin wọ́n dẹ̀ ń kọrin dáadáa gbogbo nǹkan kódà àwọn ẹgbẹ́ akọrin nífẹ̀ẹ́ ìyá mi. Kò wá pẹ́ sí ìgbà tí ìyá mi darapọ̀ mọ́ ẹgbẹ́ akọrin ló wá di pé ìyá mi náà ti bẹ̀rẹ̀ sí ní máa gbọ̀n ìyá mi ti bẹ̀rẹ̀ sí ní máa sọ pé àwọn lálàá àwọn ríran ọ̀rọ̀ náà ṣáà máa ń yà mí lẹ́nu bó tilẹ̀ jẹ́ pé mo kéré ní gbogbo ìgbà yìí náà ṣùgbọ́n mo ti rántí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀. Ìgbà tó ṣàyà wá di ọjọ́ kan lẹ́yìn ìgbà tí ìyá mi ti join choir tán bí ìyá mi ṣe pé bàbá mi nílé àṣẹ ìjẹun tó ní ọjọ́ náà ni wọ́n ṣe pé bàbá mi yẹn pé àwọn fẹ́ rí bàbá mi fún ọ̀rọ̀ kan. Ní ìgbà tó yá tí bàbá mi béèrè pé kí nìkan tí wọ́n fẹ́ rí àwọn fún bí ìyá mi ṣe sọ fún bàbá mi ni pé Olúwa fi ìran kan hàn àwọn. Bẹ́ẹ̀ sì ni ìran tí ìyá mi sọ yìí látijọ́ tí ìyá àti bàbá mi tí mo ti gbọ́njú mọ́ ìyá àti bàbá mi ìyá mi ò fìgbà kan sọ pé bí àwọn lálàárí àbáwọn ríran kan àbí nǹkan Ọlọ́run fi ìran kan hàn àwọn àbí nǹkan kan ìyá mi ò sọ rí. Tó ṣe wá jẹ́ pé ní ìsinsìnyí tó yẹ pé ìyá mi ṣe wọ ẹgbẹ́ akọrin ni ìyá mi ṣe bẹ̀rẹ̀ sí sọ pé àwọn fẹ́ máa ríran àbáwọn fẹ́ máa lálàá. Bí ìyá mi ṣàṣe pé bàbá mi lọ́jọ́ náà nìyẹn wípé Ọlọ́run fi ìran kan àwọn wípé bàbá mi tí wọ́n ti bí ọmọ méjì fún tí àwọn ọmọ náà dẹ̀ ti ń dàgbà wípé bàbá mi kọ́ ni ọkọ àmúsọ̀run àwọn wá wípé fún ìdí èyí kí àwọn méjèèjì kí wọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ìgbà tí ìyá mi tẹ̀ kọ́kọ́ sọ ọ̀rọ̀ yìí fún bàbá mi tẹ̀ kọ́kọ́ rẹ́rìn músẹ́ ní pé irú ọ̀rọ̀ wo ìṣe ni bàbá mi rò pé bí ìyá mi tiẹ̀ mú àwọn ṣeré nàbí wọ́n fi ọ̀rọ̀ náà ṣe ọ̀wẹ́kẹ̀ wọ́n fi ọ̀rọ̀ náà dápàrá fún àwọn. Nígbà tó yá tí bàbá mi ṣáà ń sọ pé wọ́n ṣáà sọ fún ìyá mi pé irú ọ̀rọ̀ wo ni wọ́n ṣáà fi ń ṣeré ṣùgbọ́n wo bí bàbá mi ṣe fi ọ̀rọ̀ náà rẹ́yìn ṣe ni ojú ìyá mi le koko tí ìyá mi lè sọ pé àwọn mọ nǹkan tí àwọn sọ àwọn dẹ̀ serious pẹ̀lú nǹkan tí àwọn sọ. Ibẹ̀ wá ní ọ̀rọ̀ náà ti wá ya bàbá mi lẹ́nu pé lẹ́yìn ọmọ mélòó wọ́n tí mo fẹ́ ní iṣu lọ́kà tí a ṣègbéyàwó abímọ kínní abímọ kejì kí tí wá ṣe pé àwọn ọmọ wa sì kéré àwọn ọmọ wa ti ń dàgbà díẹ̀díẹ̀ ṣé ìsìn ìwà ni Ọlọ́run fẹ́ wá fi ìran hàn ẹ́ wípé èmi àti ẹ a wà compatible mọ́ ni àbí báwo gangan ló ṣe jẹ́. Ìyá mi ṣàsọ fún bàbá mi pé nǹkan táwọn fẹ́ sọ làwọn ti sọ yẹ o. Ṣé wá ní láti ìgbà tí ìyá mi ti sọ̀rọ̀ yìí fún bàbá mi àtìgbà náà ni ìyá mi ti ń ṣe bákanbàkan nínú ilé iye oúnjẹ ìyá mi ò ní sè déédéé mọ́ nílé èyí àti kí bàbá mi gan nínú ilé gan ó di ogun. Ìyá mi wá bẹ̀rẹ̀ sí ní san wọ́n bẹ̀rẹ̀ sí ní mú bàbá mi wọ́n bẹ̀rẹ̀ sí ní yàn wọ́n ní òdì nínú ilé. Ọ̀rọ̀ náà wọ́n ṣáà fa ọ̀rọ̀ náà títí tí wọ́n fà á fún bíi oṣù kan lẹ́yìn tí oṣù kan pé ibẹ̀ ni bàbá mi ti wá rò wípé ṣe báwọn kú ní pásítọ̀ ní ilé ìjọsìn pé àwọn dẹ̀ sì súnmọ́ pásítọ̀ pé kí ló dé tí àwọn ò ṣe lè fi ọ̀rọ̀ náà lọ pásítọ̀. Bí bàbá mi ṣe pé pásítọ̀ nìyẹn ìgbà tí wọ́n pe pásítọ̀ wọ́n ṣàlàyé pé báyìí ni ó ṣẹlẹ̀ báyìí ni ìyàwó mi sọ pé ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ ìyàwó mi ò yé mi mọ́ o pé bó tẹ̀ ṣe ń ṣe nínú ilé gan kò ń dáná kódà kò kí ń gbà kí n fọwọ́ kan òun nínú ilé. Pásítọ̀ ṣàsọ fún bàbá mi pé kí bàbá mi má ṣe ìyọnu pé àwọn máa pè wọ́n padà pé kí àwọn ṣe àdúrà lórí nǹkan tí Ọlọ́run fi ran ìyá mi.
lẹ́yìn ìgbà náà nígbà tó wá tó bí ọjọ́ méjì sí bí pásítọ̀ ṣe pé bàbá mi padà nìyẹn tí pásítọ̀ wá sọ fún bàbá mi pé nǹkan tí Ọlọ́run fi hàn ìyá mi pé òótọ́ ni wípé Ọlọ́run fi hàn àwọn náà wípé àwọn méjèèjì o àtọkọ àti ìyàwó pé wọn ò wà compatible pé fún ìdí èyí kí àwọn méjèèjì lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọn bá ti fẹ́ kí ìkan náà àwọn méjèèjì kí wọ́n fi ikú ṣe ìfàjẹ. Ìgbà tí bàbá mi tún gbọ́ ọ̀rọ̀ tí pásítọ̀ sọ ó tún ya bàbá mi lẹ́nu pé irú ọ̀rọ̀ wo tún lélẹ̀ ibo tún ni a tún já sí báyìí. Bàbá mi ṣáà ro ọ̀rọ̀ náà títí àtìgbà tí pásítọ̀ láti wá confirm ọ̀rọ̀ náà fún bàbá mi ìyá mi ó tún wá ṣáà ń ṣe bákan nínú ilé ìgbà mi wọ́n lè jáde lọ kọ́ tẹ̀ má bójú wẹ̀yìn wọ́n ṣáà ń ṣe bálabàla ìwà wọn ṣáà ti yàtọ̀ pátápátá débi pé ìyá mi nílò láti lọ gbalé síta. Ìyá mi mú aṣọ wọn ní méjì wọ́n dẹ̀ kúrò nílé pátápátá wọ́n fi àwọn ọmọ sílẹ̀. Ìgbà tí ìyá mi dá wálẹ̀ fún bàbá mi bẹ̀rẹ̀ sí ní ronú wọn ò lè jẹun wọn ò lè mú nítorí pé àwọn méjèèjì wọ́n nífẹ̀ẹ́ ara wọn gidigidi gan. Àfi àwọn ò tiẹ̀ mọ̀ bí a ká ṣàpè bí a ṣe èṣù ni o àwọn ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ní àárín àwọn méjèèjì tó yẹ pé ìyá mi dẹ̀ fi kó ẹrù kúrò nínú ilé kódà àwọn ẹbí bá wa dá sí títí ìgbà tí àwọn ẹbí ò rí apá wọn ò ka òun ni wọn ò rí nǹkan ṣe sí òun ni wọ́n ṣe gbé jẹ́ wọn. Bàbá mi ṣàbẹ̀rẹ̀ sí ní ronú ṣé wá rí ilé tí ìyá mi gbà ẹ̀ kò fi bẹ́ẹ̀ jìnnà sí chọ́ọ̀chì tí à ń lọ ìyá mi ò dẹ̀ kí wọ́n á yọjú sí wa. Ní ìgbà tó wá yá a ṣàbẹ̀rẹ̀ sí ní gbọ́ ohun ariwo ẹ̀mọ̀ tí èèyàn bá sì ń lọ sí church tí ìkùnsínú bá ti wá tí oríṣi ẹ̀mọ̀ rúmọ̀ àwọn bádùnmọ̀ ẹ̀ kò kí ń pẹ́ spread. Ibẹ̀ ni mo ṣáàtì ń gbọ́ pé ìyá mi àti pásítọ̀ pé wọ́n jọ ń ṣe wọléwọ̀de. Ìgbà tí mo ṣàgbọ́ ọ̀rọ̀ náà ojú tí kọ́kọ́ gbà mí sí ni pé ìyá mi àti pásítọ̀ ń ṣe wọléwọ̀de. Ìyá mi tó wà nílé ọkọ tó fi ilé ọkọ lẹ̀ ó lọ bá pásítọ̀ tó pé òun gan ti ní ìyàwó nílé tó ti ní àwọn ọmọ nínú ilé pé irú ìwà ìdọ̀tí wo gangan ni ìyá mi wù yìí. Ó ṣàjọ fa ọ̀rọ̀ náà lọ fa ọ̀rọ̀ náà bọ̀. Ìgbà tó yá ìyá mi ò tiẹ̀ wá fi ọ̀rọ̀ náà bò mọ́ ìyá mi wọ́n ṣe hàn pé yes àwọn ṣe hàn àwọn dẹ̀ ti fẹ́ pásítọ̀. Gbogbo ọ̀rọ̀ tó wá ṣẹlẹ̀ ṣé wá rí ìyàwó pásítọ̀ nínú ilé ìyẹn náà bá bẹ̀rẹ̀ sí ní bá pásítọ̀ fa wàhálà wípé tí pásítọ̀ bá ti lè fi ìyá mi lẹ̀ wípé ìsídà kó yọ̀ǹda òun àti ọmọ wípé kí àwọn máa bá ti àwọn lọ. Ṣùgbọ́n ní ìgbà tí pásítọ̀ máa fi dáhùn pásítọ̀ sọ fún ìyàwó rẹ̀ wípé tó bá ti mọ̀ pé kò lè kópin pé òun kúkú yọ̀ǹda pé kó máa bá tiẹ̀ lọ pé ìyá mi gangan òun fẹ́ o. Ọ̀rọ̀ náà ṣáà di gbọ́n mi sí omi ò tó débi pé ìyàwó pásítọ̀ àti àwọn ọmọ rẹ̀ ìyàwó pásítọ̀ kó àwọn ọmọ rẹ̀ wọ́n kó kúrò ní ilé wọ́n fi pásítọ̀ lẹ̀ sílé wọ́n kó ẹrù wọn kó wọ́n bá ti wọn lọ. Ṣé wá rí gẹ́lẹ́ tí ìyàwó pásítọ̀ kó kúrò ní ilé wọn bẹ́ẹ̀ ni ìyá mi kó lọ sí ilé pásítọ̀ tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí lọ ń gbé. Ilé tí ìyá mi gbà wọ́n fi ibẹ̀ lẹ̀ ìyá mi wá kó lọ sí ilé pásítọ̀ tí wọ́n dẹ̀ ń gbé bẹ̀ tí wọ́n ṣe bí ìyàwó olùṣọ́ níbẹ̀ tí àwọn náà ti ń ṣe bí ìyá yard níbẹ̀. Ọ̀rọ̀ yìí náà ṣàwọn jẹ́ bákan sí mi gbogbo rúmọ̀ yìí tí wọ́n fly up and down gbogbo ẹ̀ pátápátá ni bàbá mi ń gbọ́ bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ náà àkéré ju gbogbo ẹ̀ pátápátá ni à ń gbọ́. Ṣùgbọ́n gbogbo bí ó ṣe ń lọ gbogbo ẹ̀ pátápátá náà ni bàbá mi fi ń tó àwọn ẹbí ìyá mi létí tí wọ́n dẹ̀ sọ fún àwọn ẹbí tí wọ́n ní pé báyìí ni ó ṣe ń ṣẹlẹ̀ pé àwọn ò rò pé nǹkan tó ń ṣẹlẹ̀ bí nǹkan tí àwọn òwò bí ojú lásán ni nǹkan tí ó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ lọ bàbá mi ò ṣàrí kankan ṣe sí. Ní ìgbà tó wá yá ó wá tó time ìgbà kan nígbà tí ọ̀rọ̀ ẹ̀ ṣáà bẹ̀rẹ̀ sí ní spread káàkiri ẹ dẹ̀ mọ̀ pé àwọn aráàjọ ẹmọ̀ àwọn tó ti mọ ìyàwó pásítọ̀ tẹ́lẹ̀ àwọn tó bí àtọ́jọ́ rẹ̀ tí wọ́n ti mọ ìkùnsínú máa ṣáà wà ìjà ṣáà ṣẹlẹ̀ láàrin ìjọ tó yẹ pé àwọn tó ti support ìyálé tó wà bẹ̀ àwọn tó yẹ pé ẹ̀yìn ìyá mi náà wà àwọn náà wà bẹ̀ wàhálà ṣáà ṣẹlẹ̀ lé pé chọ́ọ̀chì ó fọ́ká ó divide sí méjì dé pé àwọn tó lọ àwọn tó dúró wọ́n dúró. Ṣé wá rí pásítọ̀ tí mo sọ yìí ó jẹ́ èèyàn kan tó jẹ́ wípé tí wọ́n bá ń gbàdúrà ó máa dàbí pé bí pé òkè ó fẹ́ sọ̀kalẹ̀ sí ilé ayé bí pé òkè fẹ́ sọ̀kalẹ̀ bí pé àpáta fẹ́ ṣí nìdí ni níbi tí pásítọ̀ yìí tí ó ya èèyàn Ọlọ́run dé. Gbogbo ẹ̀ ṣáà ṣẹlẹ̀ pátápátá àwọn tó fẹ́ lọ lára àwọn mẹ́mbà tí wọ́n wá sí chọ́ọ̀chì àwọn tó fẹ́ dúró wọ́n ṣáà dúró ṣùgbọ́n lára àwọn tí wọ́n dúró wọn ò ju bíi 20 lọ. Gbogbo ẹ̀ ṣáà bẹ̀rẹ̀ sí ní scatter ibẹ̀ ló wá mú kí pásítọ̀ yìí kí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa ìtújú ṣáà mú wọn bọ́n ṣe fi chọ́ọ̀chì lẹ̀ ní àwọn àti ìyá mi bọ́n ṣe lọ ralẹ̀ sí ibì kan nìyẹn tí wọ́n tún bẹ̀rẹ̀ sí ní kọ́ chọ́ọ̀chì náà wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ chọ́ọ̀chì sí ibi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ralẹ̀ sí tí wọ́n ṣẹ̀bẹ̀ ṣe ní build àwọn àgùntàn tuntun míì. Ṣé wá rí pásítọ̀ yìí
wọn ò ṣiṣẹ́, wọn ò ṣàbọ̀, iṣẹ́ Ọlọ́run yìí náà ni wọ́n ṣe, ṣùgbọ́n owó wà lọ́wọ́ wọn bí ṣẹ̀kẹ̀rẹ̀, wọ́n ní mọ́tò gidi, wọ́n nílé, wọ́n wà òkè dáadáa, ṣùgbọ́n kò sí èèyàn kankan tó mọ iṣẹ́ tí pásítọ̀ ń ṣe. Torí gbogbo ìgbà ni pásítọ̀ máa sọ pé iṣẹ́ Ọlọ́run ni àwọn ṣe, pé Ọlọ́run pe àwọn nǹkan tí àwọn dẹ̀ fẹ́ jẹ tí àwọn dẹ̀ ń jẹ Ọlọ́run ń pèsè, pé fún ìdí èyí àwọn ò lè ṣe iṣẹ́ kankan, àti pé Ọlọ́run ò fún àwọn ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti ṣe iṣẹ́ míì àbí láti wà lábẹ́ láti máa tẹríba fún ẹlòmíì gẹ́gẹ́ bí ọmọọṣẹ́, àbí láti ṣiṣẹ́, àbí láti wà lábẹ́ ẹlòmíì ju iṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run ti pe àwọn, pé òun nìkan náà ni àwọn ṣe. Wọ́n ṣàwà òkè, wọ́n ń tọ́jú ìyá mi náà ṣe ní fine, ṣùgbọ́n bí ìyá mi ṣe dà wá sílẹ̀, ìyá mi ò tiẹ̀ bo ojú wẹ̀yìn pé àwọn tiẹ̀ kó ọmọ méjì sí àkàtà ọkùnrin kan àbí nǹkan kan, wọn ò tiẹ̀ wẹ̀yìn rárá. Àwa ní oore ọ̀fẹ́ láti lọ kí ìyá mi náà nítorí pé pásítọ̀ yóò tiẹ̀ kí ń gbà kí a súnmọ́ ìyá mi. Lẹ́yìn ìgbà náà, ìgbà tí mo máa tún wá padà rí ìyá mi padà, tí mo máa padà fojú kàn wọ́n, ibi tí wọ́n wá gbalé tí wọ́n padà ṣí new church sí, tí wọ́n padà kọ́ new church sí, ibẹ̀ náà tún wá jìnnà sí bí i 3rd street sí ilé wa. Nígbà tá a ṣá máa padà rí wọn, mo rí pé oyún ti wà nínú ìyá mi, pé ìyá mi ti lóyún. Ìgbà tí mo ṣá máa rí wọn, a ṣá sọ̀rọ̀, ìyá mi ṣá bẹ̀ wá pé ká má bínú, kíní kan bàbá wa ń kọ́, ẹ̀gbọ́n mi kọ́. Kódà ní ọjọ́ náà ìyá mi fún wa lówó, wọ́n fún èmi àti ẹ̀gbọ́n mi lówó pé kí a máa tọ́jú bàbá wa, pé àlàáfíà làwọn wà, àwọn ṣe dáadáa, pé bí mo ṣàṣeyẹ àwọn pé oyún ti wà nínú àwọn, pé àwọn dẹ̀ ń lè fà pé ọkọ àmútọ̀ àwọn wá, òun làwọn ti wà ní ọ̀dẹ̀dẹ̀, pé kò sí nǹkan tí anybody lè ṣe sí, pé kí a sọ fún bàbá wa náà, kí bàbá wa náà kí wọ́n move on. Ní ìgbà tá a ṣàgbọ́wọ̀ náà, gbà tó dé tí mo délé, mo ṣàlàyé gbogbo nǹkan tí ìyá mi sọ fún mi, mo ṣàlàyé gbogbo ẹ̀ fún bàbá mi. Bí mo dẹ̀ ṣe sọ, látìgbà tí ìyá mi dẹ̀ ti lọ, bàbá mi ò fẹ́ ìyàwó mi. Ìrònú náà ni bàbá mi wò, tó yẹ pé débi pé wọ́n ti ń dàgbà, wọ́n ti ń gbó láwọ̀, wọ́n ti ń ṣá, wọn lè jẹun, wọn lè ṣe nǹkan, wọn lè dá ṣe nǹkan. A ṣá bá bàbá mi sọ̀rọ̀ títí, ìgbà tó yá tí mo ṣàlàyé pé bàbá mi ò fẹ́ gbọ́rọ̀, mo pe àwọn fámìlì bàbá mi, mo ṣàlàyé gbogbo nǹkan tí ìyá mi sọ, pé wọ́n ní kí wọ́n move on, pé àti pé pàápàá ìyá mi ti lóyún. Àwọn fámìlì bàbá mi ṣá bá bàbá mi sọ̀rọ̀ títí. Ìgbà tó ṣàyà, bàbá mi ṣá pinnu láti fẹ́ ìyàwó mi. Bàbá mi fẹ́ ìyàwó mi. Ìyàwó mi tí wọ́n fẹ́, òun ló wá ń tọ́jú wa. Bó tilẹ̀ jẹ́ pé ìyá yìí ó ń tọ́jú wa náà, ṣùgbọ́n ojú ayé ló máa ń bá wa ṣe. Ìgbà tí bàbá wa bá ti wà nílé, òun ló máa ń tọ́jú èmi àti ẹ̀gbọ́n mi, tó máa ń ṣe pẹpẹ fùrù mọ́ wa. Ṣùgbọ́n tí bàbá wa bá ti jáde, tí wọ́n bá ti sílé báyìí, ìyà bẹ̀rẹ̀. Ìgbà mi arábìnrin yìí lè máa fún wa lóúnjẹ. Èmi náà wá di èèyàn tó yẹ pé orí street mo máa ń wà. Ẹ̀gbọ́n mi tó yẹ pé àwọn tó yẹ pé àkín jáde tẹ́lẹ̀ nínú ilé máa wá bẹ̀rẹ̀ sí ní fọ́n káàtìtì. Ẹ̀gbọ́n mi jẹ́ ọmọ ọ̀tá, òun náà bẹ̀rẹ̀ sí ní wùwọ́ ọmọ ọ̀tá, rìn lọ ọmọ tí ṣe gbogbo ẹ̀. Èmi obìnrin náà mi ò rí ìtọ́jú. Èmi náà bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri, mo bẹ̀rẹ̀ aṣàbẹ̀rẹ̀ sí ní gbé ìgbésí ayé tí ò tiẹ̀ tẹ́ Ọlọ́run lọ́rùn, nítorí pé ìyàwó sí around. Ìyàwó tí bàbá wa dẹ̀ fẹ́, tó yẹ kó tún mójútó wa, tó yẹ kó tún ṣọ́ wa dáadáa, ìyẹn náà kò tiẹ̀ bìkítà nípa wa, ó kàn máa fìyà jẹ wá ni, má fún wa lóúnjẹ, má fi bí pa wá ṣe gbogbo ẹ̀, fìyà jẹ wá. A ṣáà wá ọ̀rọ̀ ẹ̀sìn, mo ṣáà wá gbogbo ọgbọ́n láti fi súnmọ́ ìyá mi, nítorí pé ìyà yìí pọ̀. Ìyàwó bàbá wa ò tọ́jú, wọ́n fìyà jẹ wá. Mo ṣáà wá gbogbo tí máa fi súnmọ́ ìyá mi. Mo ṣáà bẹ̀rẹ̀ sí ní súnmọ́ ìyá mi. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tí mo wá fi ń súnmọ́ ìyá mi, ó ti ń tó bí ọdún 2 sí 3. Mo rí pé láàrin ọdún 2 sí 3 yìí, ìyá mi ti ṣàbíamọ, wọ́n ti bí ọmọ 3 fún arákùnrin pásítọ̀ yìí. Ṣùgbọ́n ní ọdún tó máa pé ọdún 4, wọ́n ti wà ní oyún inú ẹ̀kẹrin, èyí tó túmọ̀ sí pé ọdọọdún ni ìyá mi bímọ fún pásítọ̀ yìí. Kò ṣáà sí nǹkan tí a fẹ́ ṣe sí. Ní gbogbo ìgbà yẹn náà, èmi náà ti gbọ́n, mo ti dàgbà, mo ti ní òye, mo ti gbọ́n dáadáa. A ṣáà ń gbé lọ́dọ̀ bàbá wa náà, à ń gbé ń bẹ̀, èmi àti ẹ̀gbọ́n mi. Ìyá mi náà dẹ̀ ń gbé ní ibi tí wọ́n wà. Ṣé wá rí àkọ́bí tí ìyá mi bí sí ọ̀dọ̀ pásítọ̀ yìí, ó ṣàìsàn ráńpẹ́ ni, bí ó ṣe jẹ́ Ọlọ́run nípè nìyẹn. Ṣùgbọ́n kó tó di pé ó kú, àìsàn tí ó ṣe yìí, pásítọ̀ tí mo sọ yìí, ó jẹ́ èèyàn kan tó yẹ pé wọn ò ní gbàgbọ́ ní pé bí èèyàn ń lọ sí hospital àbí èèyàn ń lògùn àbí kankan, wọn ò kí ń gbà. Kódà gbogbo àwọn ọmọ ìjọsìn wọn gan, wọ́n mọ̀ pàápàá. Ọ̀pọ̀lọpọ̀ ló ti kú nínú àwọn ọmọ ìjọsìn wọn débi pé tí wọ́n bá sick, wọn kì í jẹ́ kí wọ́n lọ sí hospital àbí kí wọ́n lògùn. Nǹkan kan ṣo ni pásítọ̀ yìí máa sọ fún wọn pé Jésù ló lè wòsàn, Jésù ló lè gbàlà, wípé omi àti òróró ó ti tó fún wọn. Tí wọ́n bá ti sick, àdúrà ni kùrà, àfi kí wọ́n gbàwẹ̀, wọn délé ìwòsàn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ ló ti ṣàìsàn, ló ti kú dànù lórí pé wọn kì í jẹ́ kí wọ́n lọ sí hospital. Ṣé wá rí ọmọ pásítọ̀ yìí first month tí ìyá mi bí fún pásítọ̀ yìí, ìyẹn náà ṣàìsàn ni. Bẹ́ẹ̀ sì ni pásítọ̀ jẹ́ kí ó lọ sí ilé ìwòsàn.
àbí kó jẹ́ kó lògùn, omi àti òróró òun ni wọ́n ń gbọ́n fún ọmọ yìí mu débi pé ọmọ yẹn ó ti wá bẹ̀rẹ̀ sí ní bleed nínú débi pé ó ti bí àánú ẹ̀ ó ti ń jẹrà bí nǹkan kan ṣá ó máa ń rùn síta ṣùgbọ́n gbogbo ọmọ yìí ṣe ṣàìsàn títí wọ́n dè mọ́lé ni wọ́n ò gbé lọ sí hospital ilé ló wà tó ṣà ń gbàdúrà tó ń fún lómi mu tí wọ́n fún ní òróró mu títí ọmọ náà fi ṣe àìsàn tó fi kú. Lẹ́yìn ìgbà tí ọmọ náà wá kú ìyá mi ò tiẹ̀ wá feel like wá bí amọ tó tọmọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú kò tiẹ̀ feel pé bóyá ó ta òun lára wọ́n ti brainwash ìyá mi débi pé wọ́n ti kó gbogbo àwọn kan bíi Jésù gbogbo àwọn kan lọ́hùn yẹn wọ́n ti kó sí wọn lọ́pọlọ débi pé ìyá mi náà ò lè ronú pé kí ni nǹkan tó ń ṣe mí. Ìyá mi náà ṣáà sọ wípé Ọlọ́run ló fún àwọn, Ọlọ́run ló gbà á lọ́wọ́ àwọn ti lálàá náà, àwọn ti gé ọ̀pọ̀tọ́ ní ó ti bọ́ sómi kí ó ṣàbẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi pé àwọn ti lálàá pọ̀ mọ́ ẹ̀ ò lè bá wọn kalẹ̀ oríṣiríṣi nǹkan ṣáà níyá mi ṣáà ń sọ. Nígbà tí wọ́n ṣáà sin ọmọ náà gbogbo nǹkan ṣáà tún padà bọ̀ sípò. Ní ìgbà tó wá yá gbogbo nǹkan bó ṣáà ṣe ń lọ pátápátá òun ni mo fi ń tó bàbá mi létí ní gbogbo ìgbà ẹ̀kẹ̀dẹ̀rẹ́ pásítọ̀ ti ń gbà kí èmi àti ẹ̀gbọ́n mi kí a máa wo ìyá wa nílé wa tó yá ti dàgbà wọ́n ti ń gbà kí a wá sílé kí a máa wo ìyá wa anytime tó bá ṣáà ti lọ sílé tá bá ti lọ kí ìyá wa máa fún wọn lóúnjẹ ó máa ṣe gbogbo fún máa fún wọn lówó kódà ó máa raṣọ fún wa tá máa gbé wá sílé tí a máa wá sí ọ̀dọ̀ bàbá wa oríṣiríṣi nǹkan ni ìyá wa máa ń ṣe ṣùgbọ́n ìyá mi ò lè padà sílé. Ìyá mi ò lè padà ṣé èèyàn tó ti bímọ mẹ́ta tó yẹ pé oyún ẹlẹ́kẹrin gan tó ti wà nínú ẹ̀ ló máa fi ìlú ọkọ ẹ̀ oníkálùkù ṣáà ti gba ká máa ti gbà pé ní ìyá mọ́. Ó wá ní ọjọ́ kan bí ìyá mi ṣe pè mí ní orí fóònù yẹn wípé ká jọ o kí n gbà wọ́n o wípé ọkọ àwọn ni o ó ti ń ṣàìsàn bí ọjọ́ mẹ́ta kíníkan wípé kí n jọ kí n tiẹ̀ máa bọ̀ báyìí. Ní ìgbà tí mo fi dé ilé ìyá mi mo bá pásítọ̀ níbi tí pásítọ̀ ti ṣe àìsàn tí wọ́n ti rọ́ kalẹ̀. Pásítọ̀ lọ sí hospital, pásítọ̀ lògùn wọn lò kankan omi àti òróró yìí náà ṣáà ni. Débi pé sickness tó ń ṣe pásítọ̀ ti bẹ̀rẹ̀ sí ó ti di pé ó ti bẹ̀rẹ̀ sí bí pé wọ́n ní partial stroke apá wọn àti ẹsẹ̀ wọn kò lè function mọ́ dáadáa. Ibẹ̀ ni mo tún wá parí fún ìyá mi pé jẹ́ ká lọ sí hospital. Ìyá mi ní pé rárá ó pé àwọn ò lè lọ sí hospital kíníkan àìsàn ṣáà pọ̀ títí wọ́n ṣáà dé pásítọ̀ mọ́lé. Ní ìgbà tó wáyé tí pásítọ̀ náà tó wáyé pé ó dà pé àìsàn yìí ó dà pé ó máa gba ẹ̀mí àwọn lọ wọ́n ṣe ní ó yá kí àwọn kú lọ sí ilé ìwòsàn ni pé àbí kí wọ́n gba nọ́ọ̀sì fún àwọn ṣùgbọ́n tí wọ́n bá máa gba nọ́ọ̀sì fún àwọn wípé kí wọ́n má gbà kí nọ́ọ̀sì ẹ̀ má wà ní ojúmọmọ nítorí pé àwọn ò fẹ́ kí àwọn ará church member wọn kí wọ́n rí nǹkan tó ń ṣẹlẹ̀ wípé ṣé àwọn tí àwọn ti sọ pé kí wọ́n má máa lọ sí hospital àbí kí wọ́n má máa lo oògùn ni wọ́n máa rí nọ́ọ̀sì nílé àwọn wípé kí wọ́n ṣe ní alẹ́. Aṣágbà sí wọn lẹ́nu aṣáàbà wọn wá nọ́ọ̀sì nígbà tí a bá wọn wá nọ́ọ̀sì yẹn náà ṣáà máa ń wá nọ́ọ̀sì yẹn máa ń treat wọn díẹ̀ ṣùgbọ́n bó ṣe máa ń treat wọn náà nǹkan ò yí padà àìsàn yẹn ti wọ̀n wọ́n lára débi pé wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ní gbẹ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kun egungun ibẹ̀ ṣàlàtà ti wò pé kí la máa ṣe kí ni eléyìí báyìí irú nǹkan wo ló tún ṣẹlẹ̀ báyìí. Ní ìgbà tó wá ṣáà di ọjọ́ kan bí pásítọ̀ ṣe máa sọ̀rọ̀ nìyẹn tí wọ́n ní pé ó ní ibì kan tí a máa gbé àwọn lọ wípé kí a gbé àwọn lọ síbẹ̀ wípé tí a bá ti gbé àwọn débẹ̀ wípé ara àwọn á yá bá ṣáà ṣe bẹ̀rẹ̀ pé ó yá ibi tẹ́ fẹ́ gbé lọ àdírẹ́sì bẹ̀ ó kí lórúkọ bẹ̀ o. Nígbà tí pásítọ̀ máa sọ̀rọ̀ pásítọ̀ ní ọ̀dọ̀ àwọn spiritualist àwọn tẹ̀ wípé bí àwọn pásítọ̀ ẹgbẹ́ wọn àbí nǹkan kan ní spiritualist ibo ní ibẹ̀ kíníkan nígbà tí pásítọ̀ ṣáà máa sọ̀rọ̀ wọ́n ní pé ìgbà tó máa fi júwe ọ̀dọ̀ babaláwo òun ni pásítọ̀ júwe. Ṣé wá nígbà tí mo gbọ́ ọ̀dọ̀ babaláwo mo wá lanu pé odidi pásítọ̀ tó yẹ pé wọ́n lè sọ òkè dilẹ̀ tó yẹ pé omi ò kí ń wọ́n nínú ọ̀rọ̀ wọn òróró ò kí ń wọ́n nínú ọ̀rọ̀ wọn ọ̀dọ̀ babaláwo azao báwo ló ṣe jẹ́ báwo ló ṣe ṣẹlẹ̀. Pásítọ̀ ṣáà ní pé ibi tí a máa gbé àwọn lọ nìyẹn pé tá bá fẹ́ kí ara àwọn yá. Ṣé wá rí ẹ̀gbọ́n mi ọkùnrin òun ni pásítọ̀ bá sọ̀rọ̀ wípé tó bá ti di ọ̀la o tó bá ti di ìjáde bí nǹkan bíi 6 o'clock wípé òun ló máa drive òun ló máa gbé wa lọ síbẹ̀. Ṣé wá rí ní alẹ́ ọjọ́ ẹ̀gbọ́n mi tiẹ̀ ti gbà pé kò sí ìyọnu pé òun máa gbé wa lọ síbẹ̀ òun máa gbé mi àti ìyá mi àti pásítọ̀ pé wọ́n máa gbé wọn lọ sí ọ̀dọ̀ babaláwo tí wọ́n ní kán gbé wọn lọ. Ṣé wá rí ní alẹ́ ọjọ́ yẹn ẹ̀gbọ́n mi kò sọ fún mi pé ọkọ̀ òun ò lọ síbẹ̀ pé òun ò lè gbé wọn lọ pé ọkọ̀ òun ò lọ síbẹ̀. Mo wá bi ẹ̀gbọ́n mi pé kí ni ó dé kí ni nǹkan tó rí tó fi ní òun ò lè drive wọn lọ ó ṣáà ní òun ò lè lọ pé ọkọ̀ òun ò lọ. Ṣé wá rí Ọlọ́run ló wá ní pé
kí ẹ̀gbọ́n mi má tẹ̀lé wa lọ nítorí pé tó bá pé ẹ̀gbọ́n mi bá tẹ̀lé wa lọ ni ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan tí wọ́n ré kúrò lórí pásítọ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé orí ẹ̀gbọ́n mi ni wọ́n máa re sí. Ẹ̀gbọ́n mi ṣáà ní òun ò lọ. Ìgbà tó ṣáà di ìdájí wọ́n ń pe ẹ̀gbọ́n mi títí kò gbé kọ̀. Wọ́n ń pe títí kò gbé kọ̀. Ìdájí ẹ̀ lèmi ti jí lọ sí ọ̀dọ̀ àwọn pásítọ̀ lọ́dọ̀ ìyá mi, mo ti jí lọ síbẹ̀. Mi ṣáà lè sọ fún wọn pé ẹ̀gbọ́n mi náà wọn ò wá torí mi ò mọ bí mo ṣe máa sọ. Ìgbà tí wọ́n ṣáà ń pe títí ìgbà tó tiẹ̀ yá ó lu fóònù rẹ̀ pa ìgbà tí wọ́n rí bí pé sí mọ́ wọ́n ṣe ṣáà wá driver nìyẹn tí ó máa gbé pásítọ̀ jáde ní òwúrọ̀ ọjọ́ náà nítorí pé wọn ò lè gbé pásítọ̀ lọ lójúmọmọ torí tí wọ́n bá gbé jáde lójúmọmọ àwọn ọmọ ìjọsìn wọn àwọn tó ń gbé ní agbègbè bẹ̀ gan wọ́n ti ẹ̀ pọ̀ gan kò síbi tí wọ́n bá gbé lọ tí wọ́n ò ní mọ̀ gbé ṣé hospital kan náà ń gbé pásítọ̀ lọ àbí bo ni wọ́n ń gbé pásítọ̀ lọ bẹ́ẹ̀ sì ni pásítọ̀ ò fẹ́ kí àṣírí tú ibi tí wọ́n ń gbé àwọn lọ ní ìgbà tó ṣàyà bí wọ́n ṣàṣe gbé pásítọ̀ lọ sí ibi tí pásítọ̀ júwe fún àdírẹ́sì tí pásítọ̀ fún wa pé kí a gbé àwọn lọ bí a ṣe débẹ̀ nìyẹn o ṣe nígbà tí a débẹ̀ ẹ̀rù Ọlọ́run bà mí mo wò wípé gbogbo àwa tá máa ń kúnlẹ̀ tá máa ń ṣe ṣóṣòṣó sábẹ́ àwọn pásítọ̀ tá máa ń sọ àwọn pásítọ̀ di Ọlọ́run wa àṣé pé àwọn pásítọ̀ ìgan ó ní ibì kan tí wọ́n fara sí àṣé àwọn gan tó ẹ̀ tún ní ẹlòmíì tí wọ́n tiẹ̀ tó tún forí balẹ̀ fún àwọn gangan ní nǹkan burúkú kankan àwọn agbára burúkú àwọn agbára òkùnkùn tí àwọn gan lọ ń fi orí balẹ̀ fún ní kọ́nà ní ìgbà tí a ṣáà dé ọ̀dọ̀ babaláwo yìí ẹ̀rù Ọlọ́run bà mí mo gbà ṣé pásítọ̀ tó lè sọ ọ̀sán dòru tó yẹ pé fáyà ní lójoojúmọ́ kí ló wá ṣe nínú environment àti pé báwo ló ṣe mọ bíbá ẹ̀ gangan nígbà tá a ṣáà gbé wọn débẹ̀ gbogbo nǹkan tí èmi rí bẹ̀ kò bẹ́ èmi lára mu mo ṣáà sọ fún ìyá mi pé mo ti sìn ín dé ibi tí ẹ̀rù ti ní báyìí ò tọ̀ ẹ̀yìn àti ọkọ yìí èmi bá ti èmi lọlé o bẹ́ẹ̀ mi ṣe kúrò tí mo fi wọ́n lẹ̀ ń bẹ̀ nìyẹn ṣé wá rí ìyá mi ló wá wà pẹ̀lú pásítọ̀ ní ọ̀dọ̀ bàbá yìí tó fi tọ́jú wọn títí ìgbà tó ṣàyà tí wọ́n ṣàtọ́jú pásítọ̀ ara wọn ṣàyà lọ́rọ̀ kan ara wọn yá dáadáa wọ́n lò bí oṣù kan ní ọ̀dọ̀ bàbá tí mò ń sọ yìí ṣé wá rí tí àwọn ará ìjọsìn bá ti wá béèrè pásítọ̀ kan àmọ́ ni wọ́n travel ni tó bá ti béèrè pé ìyàwó pásítọ̀ kan àmọ́ ni wọ́n travel ni wọ́n lọ ṣiṣẹ́ ìyèrè irọ́ tí à ń pa fún àwọn ará ìjọsìn yẹn nígbà tó ṣàyà tí pásítọ̀ dé ìyá mi náà dé sílé tá a bá ti wá pàdé ní ṣọ́ọ̀ṣì tá a bá ti wá fojú kojú mo máa ń rántí ọ̀dọ̀ bàbá tí a lọ wípé àṣẹ pásítọ̀ tó máa fáyà ṣáwọn gangan wọn ń ṣèyàn Ọlọ́run tòótọ́ mo ṣáà máa ń rántí ṣùgbọ́n bí pásítọ̀ ṣe dé pásítọ̀ ṣojú fúrú wọn ò tiẹ̀ ṣe bí pé bóyá àwọn làwọn tiẹ̀ lọ bìkan àbí mo tiẹ̀ ti mọ àṣírí àwọn wọn tiẹ̀ gbé sójú rárá níṣẹ́ ni wọ́n tún ṣojú fúrú tí wọ́n kọ̀ntínú pẹ̀lú omi àti iṣẹ́ òróró tí wọ́n fi ń parọ́ lọ nígbà tó ṣáà yá tára wọn yá nígbà tó máa tó bí ikọ̀ bíi ọ̀sẹ̀ mẹ́ta sí bí ìyá mi ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe àìsàn nìyẹn àìsàn yẹn mi ò tètè mọ̀ pé ìyá mi ṣe àìsàn nítorí pé wọn ò tètè sọ fún mi tí má ti bèrè ìyá mi wọ́n máa ní wọ́n travel ni tí má ti bèrè wọ́n máa ní wọ́n travel pé wọn ò sí nítòsí ni àti pé ìyá mi ṣe àìsàn ìyá mi fi odidi 4 months ṣe àìsàn gbáko tí pásítọ̀ dẹ̀ dé ìyá mi mọ́lé láì jẹ́ kí wọ́n lọ sí hospital àbí láì jẹ́ kí wọ́n lògùn àbí láì mọ̀ bí wọ́n ṣe máa treat wọn bí wọ́n ṣe treat ara wọn tí bá ti pe nọ́mbà ìyá mi nọ́mbà wọn ò ní lọ tí bá ti délé wọn máa ní ìyá mi travel ni wọ́n lè ní kọ́kọ́ ṣe fóònù wọn àbí fóònù wọn ti sọ̀rọ̀ àbí fóònù wọn ti bàjẹ́ ẹgbẹ́ tí wọ́n pa nìyẹn ṣùgbọ́n èmi mi ò balẹ̀ ọkàn mi ò balẹ̀ nítorí pé mo mọ̀ pé nǹkan ò right nǹkan ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí ìyá mi ò rí ìyá mi dábàá ní pé bí àwọn máa bẹ̀rẹ̀ pé kí nìkan tó ń ṣẹlẹ̀ ẹ̀mí mi ò gbé ẹ̀mí ẹ̀gbọ́n mi gan ò gbé kódà bàbá mi gan ọkàn mi ò balẹ̀ nítorí pé bó ṣe ń lọ ni mo máa ṣàlàyé fún bàbá mi wípé mi ò rí ìyá mi bá sọ̀rọ̀ tí bá délé náà mi ò rí wọn ìgbà tí wàhálà mi ṣá pọ̀ títí tí mo pariwo títí tí mo threaten pásítọ̀ wípé mo máa fi ọlọ́pàá gbé wọn tí wọ́n bá ti lè tọ́bi tí ìyá mi wà fún mi ìgbà ni pásítọ̀ ṣe wá jẹ́wọ́ bí pásítọ̀ ṣe mú mi wọnú ilé nìyẹn o ṣe wá ní ìgbà tí mo wọnú ní yàrá tí wọ́n dè ìyá mi mọ́ ní ìgbà tí mo máa rí ìyá mi tó yẹ pé wọ́n ní omi lára tẹ́lẹ̀ tí wọ́n ga tí wọ́n pupa tí ẹ bá rí wọ́n ti dàbí skeleton lórí bẹ́ẹ̀dì wọ́n ti gbẹ tán wọ́n ti rù lọ́rùn nígbà tí mo rí ìyá mi mo káwọ́ lẹ́yìn mo bú sẹ́kún mo rò pé ìgbà ó sígbà wo irú kí ló ṣe ìyá mi tí ẹ̀dẹ̀ gbé wọn lọ sọ́spítù rògùn fún wọn ṣe kọ́kọ́ fún wọn kò dí ojú wọn mọ́nulé tẹ́lẹ̀ ń treat wọn ń gbàdúrà ń gbàwẹ̀ fún wọn ṣé àdúrà àti àwẹ̀ ló fẹ́ solve nǹkan tí ó ń ṣe wọ́n ni àbí àdúrà àti àwẹ̀ ló fẹ́ mú wọn lára dá
nígbà tó yẹ tí mo ṣáà pariwo tí wàhálà mi pọ̀ tí mo tẹ́ pé lójúmọ́ mo fi ń lọ níwọ̀n tí mo fi ń pariwo. Bẹ́ẹ̀ sì ni pásítọ̀ sáré wọ́n ń dùn pé bí akáṣe yìí wọ́n má tiẹ̀ bá tú torí pé wọ́n ti mọ̀ pé mo ti mú àṣírí àwọn. Bẹ́ẹ̀ ni wọ́n ṣàgbà lọ sí mi lẹ́nu pé ókè àwọn ti ṣe tán, àwọn máa gba nọ́ọ̀sì fún ìyá mi. Wọ́n ṣàgbà nọ́ọ̀sì fún ìyá mi. Ṣùgbọ́n pẹ̀lú nọ́ọ̀sì tí pásítọ̀ yìí gbà fún ìyá mi, pásítọ̀ kì í jẹ́ kí nọ́ọ̀sì náà treat ìyá mi déédéé. Kàkà kí ara ìyá mi wá, kàkà kára wọn wá yá pẹ̀lú ìwọ̀nba treatment díẹ̀díẹ̀ tí wọ́n fún wọn. Èṣe tí wá ní ara wọn tí wọ́n wọ́ sí. Nígbà tí mo ṣàrí bí ara wọn ṣàṣe ń ṣe tí mo rí pé ara wọn sì bẹ̀rẹ̀ sí ní máa lẹ̀ mọ́lẹ̀, ara wọn sì fẹ́ máa jẹrà. Ibẹ̀ ni ojú mi ò ti gbà mọ́ tí èmi àti ẹ̀gbọ́n mi sì lọ sí ilé pásítọ̀ náà tí a gbé ìyá wa. Kódà ọ̀sán kan òru kan òun la fi gbé ìyá mi kúrò ní ilé pásítọ̀ náà tí a gbé wọn lọ sí hospital. Ìgbà tá tún fẹ́ gbé ìyá mi kúrò ńkọ́, pásítọ̀ yìí nílò láti máa sọ fún wa pé tí a bá fẹ́ gbé ìyá mi pé kí a wá ní alẹ́ kí a má gbé wọn lójúmọmọ nítorí àwọn ará ìjọsìn wọn kí wọ́n má bàa mọ̀ pé hospital là ń gbé ìyá mi lọ. Ní ìgbà tó ṣàyà tí mo ṣàrí pé ó dà pé ọ̀rọ̀ yóò fẹ́ máa ṣe ojú lásán, mi ò tiẹ̀ mọ ojú tí mo fi dì tí mo fi pe driver ọ̀sán gangan tí òun mú gọ́rọ́gọ́rọ́ báyìí. Òun ni wọ́n wá bá mi gbé ìyá mi tí wọ́n gbé wọn lọ sílé ìwòsàn. Ní ìgbà tí a wá délé ìwòsàn táwọn nọ́ọ̀sì àwọn dókítà ṣe treatment wọ́n ṣe gbogbo ẹ̀ fún wọn, wọn ò rí nǹkan tó ń ṣe ìyá mi. Wọ́n ṣáà admit ìyá mi, wọ́n ṣáà ń tọ́jú wọn bẹ̀. Wọn ò lè sọ pé nǹkan kan pàtó báyìí òun ni ó ṣe ìyá mi. Wọ́n ṣáà ń tọ́jú wọn, wọ́n tọ́jú wọn, wọ́n fún wọn ní gbogbo ẹ̀. Ìgbà tó yá ìyá mi ara wọn ṣàbẹ̀ sí ní ṣe díẹ̀díẹ̀, ara wọn bẹ̀ sí ní ṣe díẹ̀díẹ̀. Bí ìyá mi ṣe lahùn fún mi nìyẹn o. Wípé nǹkan báyìí lẹ́yìn ìgbà tí mo kúrò lọ́dọ̀ babaláwo tí wọ́n lọ tán pé iṣẹ́ báyìí ni wọ́n ní kí àwọn ṣe fún ọkọ àwọn, wọ́n ní káwọn forí ọkọ àwọn, káwọn gbé nǹkan, káwọn bá gbẹ́bọ, káwọn bá ṣe àwọn ètùtù kan, káwọn ṣe gbá kan, káwọn ṣe àgbọ̀ kan. Nígbà tó yá tí ìyá mi ṣàlàyé fún mi, omi ń jábọ́ lójú mi, ṣùgbọ́n gbogbo àlàyé tí ìyá mi ṣe nǹkan tí ọkàn mi sọ fún mi ni pé wọ́n rí àìsàn tó wà lórí pásítọ̀ yìí, wọ́n fi ẹ̀mí ìyá mi wọ́n fi rọ́pò ẹ̀mí pásítọ̀ yìí ni. Nǹkan tí ọkàn mi sọ nìyẹn. Nígbà tó wá mo ṣàrò wípé ọ̀rọ̀ yìí èmi ni kò gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ yìí nítorí pé mo gbọ́dọ̀ ní ẹlẹ́rìí. Bẹ́ẹ̀ sì ni èmi nìkan mo wà pẹ̀lú ìyá mi lọ́jọ́ tí à ń sọ yìí. Mo wá pinnu ní ọkàn mi pé tó bá ti di ọjọ́ kejì, ẹ̀gbọ́n mi ó máa wá pé kí ìyá mi tiẹ̀ tún sọ ọ̀rọ̀ náà kí wọ́n sọ lójú wọn kí a lè bá rí ẹlẹ́rìí, kí a bá lè rí evidence tá a bá tẹ máa lò, tá a bá tẹ máa ṣe nǹkan, tá a bá máa pariwo, tá a bá máa cast pastor kí a tẹ̀lé rí evidence tí a máa lò against wọn. Ní ìgbà tó máa fi di ọjọ́ kejì, ṣe rí ìyá mi tó wá jẹ́ pé ó sọ̀rọ̀ bíi pé ó sọ̀rọ̀ lẹ́ni. Nígbà tó máa fi di ọ̀la tí máa tún fi dé ọ̀dọ̀ ìyá mi ní hospital, ìṣe ni ìyá mi wò mí báyìí bí orí ẹran. Wọn ò lè sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni wọn ò dẹ̀ gbọ́ràn. Etí wọn ti di, bẹ́ẹ̀ ni ẹnu wọn ò lè sọ̀rọ̀. Gbogbo nǹkan tí mo ń bi ìyá mi pátápátá kò sí nǹkan kan tó lè fọhùn, kò sí tó fèsì sí fún mi. Ibẹ̀ wá lẹ̀rù Ọlọ́run ti bà mí. Ibẹ̀ lẹ̀rù Ọlọ́run ti bà mí o, ẹ jọ̀ọ́ o. Ìdí nìyí tí mo ṣe wá gbé ọ̀rọ̀ mi sórí afẹ́fẹ́ pé kí ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà kí ẹ gbà mí. Kí ni ìmọ̀ràn gógó lẹ lè gbà mí kí n ṣe? Kì í ṣe pé mi ò mọ nǹkan tí mo lè ṣe, ṣùgbọ́n ẹ̀rù ń bà mí. Àti wípé pàpà ní gbogbo ìgbà tí ìyá mi fi ṣàìsàn yìí, ó ní ìyá ọ̀rẹ́ mi kan tí ó pè mí ní time gbà yẹn, tí ó sọ fún mi pé àwọn rí ìran kan pé mo ní aláìsàn kan, wípé kí mi náà kí n ṣọ́ra, pé kí n ṣọ́ra nípa ọ̀rọ̀ náà, kí má bàa fi kẹ́mi mi má bàa bá lọ, wípé kí n ṣọ́ra. Mo dẹ̀ mọ̀ pé ìyá mi ní aláìsàn tí wọ́n sọ yìí, ṣùgbọ́n ẹ̀mí mi tí wọ́n ní kó má bàa bá lọ yìí náà ni ò yé mi. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí ẹ̀yin ọmọ Nàìjíríà. Pásítọ̀ ti fẹ́ fi owó ọlá gbá mi lójú. Pásítọ̀ ti mọ̀ pé mo mọ àṣírí òun. Kí ni mo lè ṣe gangan? Nítorí pé mi ò fẹ́ kí ìyá mi kú gbé, nítorí pé orí condition tí ìyá mi wà báyìí àti ẹ̀ tí mo bí wọ́n lè survive ẹ̀, nítorí pé gbogbo ara wọn ti gbẹ tán, wọn ò lè sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni wọn ò gbọ́rọ̀. Àmọ́ bíyá wọ́n lè survive ẹ̀ rárá. Kódà báyìí àwọn ilé ìwòsàn ti ń bá wa sọ̀rọ̀ wípé kí a mọ bí a ṣe máa gbé ìyá wa kúrò ní ilé ìwòsàn. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀. Kí ni nǹkan tí ẹ rò pé mo lè ṣe? Ẹ̀yin ọmọ orílẹ̀-èdè ẹ jọ̀ọ́ ẹ gbà mí ní ìmọ̀ràn lórí nǹkan tí mo lè ṣe lórí kéèsì ìyá mi kí ó má bàa fi ọwọ́ ọlá gbá mi lójú. Kì í ṣe pé mi ò lè dárúkọ chọ́ọ̀chì tí arákùnrin yìí ń lọ, ṣùgbọ́n mo ò mọ nǹkan tó lè tẹ̀yìn ẹ̀ jáde tí má dárúkọ ẹ̀. Àti wípé èmi náà ò fẹ́ fi ẹ̀mí ara mi wéwu. Mi ò dẹ̀ lè lájú mi kalẹ̀ kí ìyá mi kú sí ipò ìkà. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí ní ìmọ̀ràn lórí nǹkan tí ó yẹ kí n ṣe. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí ní ìmọ̀ràn, mi ò mọ nǹkan tí mo máa ṣe. Ẹ gbà mí ní ìmọ̀ràn lórí nǹkan tí ó yẹ kí n ṣe. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí ní ìmọ̀ràn.
níbí báyìí la máa fi àdàgbà ètò rọ̀ sí lónìí. Mo lérò pé nǹkan kọ́ nínú ìtàn ayé arábìnrin tí mo sọ kalẹ̀ yìí. Then ẹ̀yin tó yẹ pé ẹ máa ń láìkì láti máa lọ kúnlẹ̀ ṣóṣòṣò síwájú pásítọ̀, tẹ máa ń fẹ́ kí pásítọ̀ gbọ́wọ́ lé yín, yálà bí ẹ ti parí sáfíìsì ni tẹ ṣe máa lọ kúnlẹ̀ ṣóṣòṣò. Dáàdì wa o, àwọn ìkúnlẹ̀ tó yẹ pé ẹ lè kúnlẹ̀ fún ọkọ yín nínú ilé, àwọn respect tí ẹ lè fún àwọn ọkọ yín nínú ilé, àwọn pásítọ̀ ilẹ̀ máa ń fún wọn fún. Ẹ̀yin tó yẹ pé any small thing tínú bá ń run yín lásán, pásítọ̀ yín ni. Tí orí bá ń fọ́ yín lásán, pásítọ̀ yín ni. Tí èdò bá ń dùn yín, pásítọ̀ yín ni. Tó yẹ kí ẹ gba ilé ìwòsàn lọ. Èmi ò sọ wípé Ọlọ́run ò kí ń ṣe ọba alára o, mi ò dẹ̀ sọ pé Ọlọ́run ò kí ń ṣe olùwòsàn. Ṣé ẹ rí ewé àti egbò tí Ọlọ́run dá yìí? Ọlọ́run ti mọ̀ọ́mọ̀ pèsè ẹ̀ kalẹ̀ ni. Ọlọ́run ti mọ̀ọ́mọ̀ ó ti pèsè ẹ̀ kalẹ̀ fún wa ní pé kò ń ṣe gbogbo nǹkan náà lẹ́yìn pé tó bá ṣe yín pé ẹ máa disturb bàbá ní bàbá, ẹ máa pe orúkọ Jésù, ẹ máa fi wàhálà tí máa fi disturb bàbá ní bàbá. Bí èèyàn sórí fọ́ọ̀sì normal tí ni ó mọ̀ pé òun máa lo oògùn orí fífọ́ tó yẹ ẹ máa fi lọ, ṣùgbọ́n kàkà kó lògùn àbí kó lọ sí ilé ìwòsàn, ọmọ máa gbọ́n mi mu ni, máa gbọ́n anointing oil mu ni, máa gbọ́n mi mu, máa gbọ́n mi àdúrà mu ni. Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀, ààyè ilé ìwòsàn wà, ààyè church àdúrà, ààyè yẹn náà wà. Kódà Ọlọ́run tó dá wa gangan sílé ayé gan kò sọ pé kí a má mójútó ọ̀rọ̀ ara wa medically, kò sọ pé kí a má ṣe ìtọ́jú ara wa dáadáa. Ẹ jọ̀ọ́ jẹ́ ká ṣe ìtọ́jú ara wa. Mo mọ̀ pé Ọlọ́run ló dá wa, òun ni ọba tó lè pa tó lè jí, òun ló olùwòsàn òde ọ̀run, òun ni dókítà òde ọ̀run. Ṣùgbọ́n ní àwọn iṣẹ́ tọ́lọ́run gan ti ṣe kalẹ̀ fún wa láti relieve wa pé tí nǹkan bá ṣe lu eléyìí, òun dẹ̀ ní ewé àti egbò náà. Àwọn oògùn tá à ń lò, àwọn nǹkan tó ń fún wa náà, ewé àti egbò náà ni. Ọlọ́run náà dẹ̀ ló dá gbogbo wọn. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ gba arábìnrin ní ìmọ̀ràn lórí nǹkan tó yẹ kí wọ́n ṣe. Bẹ́ẹ̀ sì ni mo máa retí ìmọ̀ràn yín lórí comment section. Ẹ má dẹ̀ ṣe gbàgbé láti like, láti share àti láti comment àti láti subscribe kí ẹ lè máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lórí Ìrírí Mi TV. Mo rí iná, ó dàbọ̀. Ọ̀rọ̀ tó ń lọ, ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lónìí, ká gbọ́ ká mọ̀ ká sì ronú pẹ̀lú. Ní gbogbo ìlú àti abúlé